Àjíkẹ́ television àwakọ̀ Ọlọ́run ni. Tell me what you really want to. I will fly you anywhere you want go. Maybe is that enough? Do you wanna cruise in the Benz? So just let me know. Sọ̀rọ̀ nípa kí ló lè fà kí obìnrin tó ti wà nílé ọkọ kó tún máa lọ síta láti máa wo ojú ọkùnrin míì. Nǹkan púpọ̀ ló lè fà. Number 1, ọkùnrin máa ń fà ń gbà mí. Torí báwo tí ọkọ bá wà tí ò bá wà kẹrin pẹ̀lú ìyàwó ẹ̀ nínú ilé, ó lè fà kí obìnrin kó lọ síta. Nígbà tọ́rẹ́ bá ń sọ pé ọkọ mi nǹkan báyìí ló ṣe ó lè lọ síta kó lọ wo ìta wò. Number 2, obìnrin ojú kòkòrò tún máa ń fa tẹlòmíì. Number 3, ilé téèyàn bá ti jáde, nǹkan táwọn òbí èèyàn kan bá fi kọ́yìn ó máa fà á kí obìnrin kó má dúró ti nǹkan tọkọ ẹ̀ bá ń fún un nípa pé ìta ló máa wò. Fún èmi wò pé àwọn obìnrin à nídìí láti wo ìta. Nǹkan tá a bá fẹ́ ó yẹ ká lè bí ọkọ wa pé nǹkan báyìí oorun mo fẹ́ o, owó mo fẹ́ o, oúnjẹ mo fẹ́ o, oríṣiríṣi nǹkan báyìí ni mo fẹ́ o. Tá bá bí ọkọ wa wọ́n á try pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ wọ́n á try láti. Èkíní ojú kòkòrò ló máa ń fà fún obìnrin míì tí ò ní tẹ́ lọ́rùn, òun ló ń fa tó fi ń yàn lè. Èkejì bóyá obìnrin tí ọkọ ò tọ́jú ẹ̀ tó fi yà ń jẹ bóyá òun ló lè jẹ́ kó jáde kó máa yàn lè káàkiri, ìyẹn èkejì. Ẹ̀kẹta òun ni pé ẹlòmíì fashion kó ra góòlù kó ra ansẹ̀tì ńlá kó ra aṣọ tọwọ́ ọ̀bá ká kò sígbà tí ò ní yàn lè torí nǹkan tọwọ́ ò tó ló fi gọ̀gọ̀ ń fà yín á lè yàn lè a máa gbowó lọ́wọ́ àwọn ọkùnrin káàkiri, ìyẹn ni nǹkan tó wà ń bẹ̀. Tàbí ilé olórogún tẹ́nìkan kó ìyàwó bíi 3 mẹ́rin jọ tí ò dẹ̀ ṣe kí àwọn tí ò tọ́jú wọn, àwọn ẹlòmíì lè bẹ́ síta nù wọ́n bẹ̀ sí yàn lè káàkiri. Àìnítẹ̀lọ́rùn ló ń fà ojú kòkòrò torí tóbìnrin bá nítẹ̀lọ́rùn kò sí nǹkan tó tún wá káàkiri, ìwọ̀nba tó wọn tọkọ ẹ̀ bá ṣe fún yẹ kó tẹ́lọ́rùn. Ìdí tí àwọn adélébọ̀sì tí wọ́n fi ń ṣe àgbèrè ní pé àìlè ṣiṣẹ́, àìnítẹ̀lọ́rùn àti ojú kòkòrò. Torí pé tí wọ́n bá lè ṣiṣẹ́ wọ́n mọ̀ wípé kò sí nǹkan tí ọkùnrin fẹ́ fún yàn tí àlè fẹ́ fún yàn bí kì í ṣe pé èèyàn máa tún ní ìpalára láti ẹ tó bá lè ṣiṣẹ́ á wò pé kí ni ọkùnrin kí ni àlè fẹ́ fún tó fẹ́ jò lójú. Lóòótọ́ nǹkan tó ń rápà nígboro ń sìn ni nowadays but kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n face marital challenge, you understand, tó jẹ́ wípé kò jẹ́ kó nítumọ̀ mọ́. Everybody kà kó ọwọ́ ẹ̀ bí ìgbà tó yẹ pé ọ̀làjú ó sì jẹ́ wípé kì í ṣe nǹkan tí ó tọ́, you understand. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì obìnrin míì wà tó jẹ́ wípé ìwà tí obìnrin fi lè gbélé ọkọ á ní Ọlọ́run ò ní fún ní títí ẹ̀, tó jẹ́ wípé wọ́n Yorùbá bọ̀ wọ́n ní pé obìnrin mọ̀ wá wù kò ní kó rí ilé ọkọ gbé, àìdẹ̀mọ̀ wá ẹ̀wù náà kò ní kó mọ̀ rí ilé ọkọ gbé o, torí pé kí ni gbogbo nǹkan orí ni, you understand. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé wọ́n á ní ìyàwó títí wọn ò ní wọ́n lò, tó jẹ́ pé ọ̀pọ̀ bí obìnrin yẹn bó ti jẹ́ wípé ó mẹ́ẹ̀tọ́ fún ọkọ wọn tó at the end of the day lórí kò ṣe nǹkan kan náà ni. Àwọn ọkùnrin kó dé wà tó jẹ́ wípé bó ṣe wù kí ọjà tó pàmí ikú obìnrin náà lọ́lọ́run ó tì sí wọn tó yẹ pé wàá máa bá yí. Pọ̀ nínú àìgbà kádàrá àwọn obìnrin ni mo mú kí obìnrin kó mọ̀ sèyí ṣọ̀hún ibi ọ̀pọ̀lọpọ̀ àríkú ẹ̀ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní àdẹ̀rẹ̀ oríire ti scrap mẹ́ tó jẹ́ wípé lórí àwọn bàbá aláyé tí wọ́n ń kó káàkiri Ọlọ́run á jẹ́ kó orí ti tiẹ̀ mú jẹ́ pé àdẹ̀ dúró tì í débi pé àwọn gan wò wípé sáyé mi tún kù síbòmí ni, you understand. So ní wípé kọ́lọ́run kó ṣàánú wa kó mọ̀ tọ̀rọ̀ gbogbo wa kó mọ̀ tó lójì, you understand. Nǹkan tó wà ń tà ń sìn lóòótọ́ a rí wípé nǹkan tó ń rápà ìtúlẹ̀ yẹ pé kó rí bẹ́ẹ̀ àmọ́ ó wà ní ọwọ́ ọkọ. Lóòótọ́ àwọn obìnrin la nílé right, àmọ́ ọkùnrin tó bá mọ nǹkan ẹ lò ẹlòmíì ò ní jí ẹ̀ mọ́ lọ́wọ́ débi pé ojú ìyàwó gan nà síta. Ní
àsìkò tá a wà yìí tóbìnrin náà tó wù pé kó wà ní ọkọ lẹ́yìn tó tún máa yàn lè wọ́n kọ́ tá a rí ìsìn ni wípé ilé ọkọ tá a wà gan-an kò ní ìtumọ̀ ṣé ẹ gẹ́ẹ̀tì bá ṣe wà nílé ọkọ ń sìn nǹkan tó bá béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ tó bá ń fẹ́ ò ní láti yàn lè bọ́ ọkọ ẹ̀ gangan ló fa ọkùnrin ló fa obìnrin síta ń sìn gbogbo obìnrin tó ẹrí síta tó pọ̀ jù wọ́n lè pe àwọn tó wà ń ta gangan ló ń wù wọ́n ìyàwó lé wọn ò wù wọ́n mọ́ àwa tá a dẹ̀ wà nulẹ̀ náà àwọn kan náà wà táwa náà ń wù ta tó tẹ́mi rí tó fa gbogbo orúkọ yẹn nìyẹn tó fẹ́ bẹ̀rẹ̀ owó ọbẹ̀ tọkọ ní òṣòwò tó dẹ̀ léyàn kan ta tó ń fún ní owó yẹn gẹ́ẹ̀tì táwa náà dẹ̀ léyàn náà tó yẹ pé tá bá béèrè owó lọ́wọ́ ẹ̀ tá a jọ́ lójú gbogbo nǹkan yẹn ló wọnú ara wọn ní àsìkò yìí tẹ́mi rí pé bóyá obìnrin yálè ọ́ kò ṣe pé bóyá sex tó bá tọpẹ bá dú ẹ tọ́nu lẹ́sìn má fọkàn sí pé kò lọ dóyàn mí ń ta bó ṣe wẹ̀ tán yẹn ó tún lọ ń dóbò mí ń ta ni so ìyẹn kọ́ ni ó ń dalé onílérú sí o bọ̀ nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ ní kókó òní owó ló ń fa wàhálà tó wà ń tà ń sìn owó káwọn ọkọ wa kan máa ṣe déédéé ọlọ́run á máa ṣàánú gbogbo wa. obìnrin tí ò bá ní tẹ́lọ́rùn tí ò ní ìbẹ̀rù ọlọ́run ló lè mọ ìyàlẹ́ ṣùgbọ́n obìnrin tó bá ní tẹ́lọ́rùn tó sì ní bẹ̀rù ọlọ́run kò ní yálè nítorí gbogbo nǹkan téèyàn bá ṣe láyé yìí èèyàn máa ké lórí ọmọ ẹ̀ téèyàn bá tọ́jú ọkọ dáadáa ó máa jèrè ọmọ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ pé ní ká bọ̀wọ̀ fún ọkọ wa gẹ́gẹ́ bí Sárà ṣe bọ̀wọ̀ fún ọkọ rẹ̀ tó pè ní olúwa tá a bá bọ̀wọ̀ fún ọkọ wa àníìdí ká wò ta tó bá ti jẹ́ pé wọ́n bá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó a máa fi ìfẹ́ a máa fi gbé wọn mọ́ra tí a bá lé wọn jáde àní ní problem bẹ̀tí wẹ́ pé ní a bá mú tá a bá pé bóyá èmi náà tó tán tàbí mo ní change kékeré lọ́wọ́ mo bá lè gbéraga tó bá ṣe yẹn ó kù díẹ̀ káàtó a báǹdì sórí ọmọ lọ́jọ́ alẹ́ kò sì ń jẹ́ kí ẹ̀mí obìnrin yẹn gan gùn kò ní jẹ́ kó ẹ̀mí ọkùnrin rẹ̀ gùn gan sẹ́ ṣùgbọ́n obìnrin gan tó bá yẹ pé ló máa ń ṣe jáde á lọ kárùn ọjọ́ alẹ́ òde ní í dá omi gan mọ mú ìtìjú bá wa ọmọ tó yẹ pé lára àwọn tó yẹ pé ní ẹ bá ti ń gbé obìnrin yẹn gan wọ́n yẹ pé ní à ṣèbí nígbà tí ọwà léèwé ṣe báwa tá à ń gbé ya rẹ̀ kiri nìyí tó dẹ̀ jẹ́mẹ́jẹ́mẹ́ pé ó máa jẹ́ ohun ìtìjú fún ọmọ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ẹni tó bá yẹ pé ní ó bá kíìpù ààrẹ tí ò mọ gbé man friend tí ò jẹ́ torítò tí máa jẹ́ pé ó ń ṣèrànù sí i á tún ní ọ̀wọ̀ lára kò tún ní jẹ́ pé kí àwọn ọmọ rẹ̀ kan tún lè ya ọmọkọ́mọ tó bá dọjọ́ iwájú. èmi ni ti Solúbùṣe lérí ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn ẹni kí ló fà á tí àwọn obìnrin ṣe máa ń lọ́kọ sílé tí wọ́n tún máa ní àlè síta èmi wá ṣèdáhùn yìí pé àìnítẹ́lọ́rùn ló fà á béèyàn bá nítẹ́lọ́rùn yọkọ̀ bá tẹ́lọ́rùn náà ó ṣiṣẹ́ apá rẹ̀ yóò tẹ́lọ́rùn. orúkọ mi ni Mrs. Sodimu Rasidat Sodimu. ìbéèrè tẹ́ béèrè ó máa ń wá láti ọ̀dọ̀ ọkùnrin mi tí obìnrin fi máa ń yànlè ọkùnrin mi burú ju obìnrin mi lọ tó jẹ́ yí pé òun gan ò ní tọ́jú ilé ló mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi gan láti mọ ṣèṣekúṣe pé tọkọ mi ò bá kúkú tọ́jú mi èmi náà nọsẹ̀ síta. ìdí tí àwọn abilékọ fi ń tẹ̀lé àwọn ọkùnrin tán ti bímọ rí ni nísìnyí wípé ó wà lọ́wọ́ àwọn ọkùnrin ó sì wà lọ́wọ́ àwọn ọmọ yẹn náà torí ọ̀pọ̀lọpọ̀ ni ò níṣẹ́ lọ́wọ́ wọ́n sì ti mọ̀ pé táwọn bá tẹ̀lé married man yóò bọ́ àwọn yóò fáwọn lóúnjẹ ṣùgbọ́n ọmọbìnrin tí wọ́n bá kọ́ tó níṣẹ́ lọ́wọ́ pọ́kọ rẹ̀ ò lówó wọ́n jọ dúró tira wọn tí wọ́n jọ mọ yí mọ títí tí ó fi dáa torí kì í ṣe pé ìgbà téèyàn bá tí wọ́n bá jọjọ fẹ́ra wọn náà lówó lè dé owó lè mọ̀ sí lọ́wọ́ àwọn méjèèjì ṣùgbọ́n táwọn méjèèjì bá ti múra síṣẹ́ bí wọ́n bá kàwé gan tí wọ́n ríṣẹ́ tó bí obìnrin tó jẹ́ olówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bí obìnrin married tó jẹ́ olówó yóò bẹ̀ síbi sí àyà rẹ̀ yóò mọ bá sí ẹ̀yà rẹ̀ lọ wọ́n jọ mọ mẹ̀ǹtẹ́ rẹ̀ nínú ilé pẹ̀lú ọkọ rẹ̀ ṣùgbọ́n nígbà tó bá tún mẹ̀ǹtẹ́ rẹ̀ pẹ̀lú ọkùnrin mi náà tó ya wèrè yóò mọ gbàǹgbàkúgbà ni yóò mọ gbà nígbà bọ́ọ̀lù yóò mọ lùlù yà ilé obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló fi tẹ̀ lọ́rùn pé kó kúkú dá dúró ní wọ́n fi ń tẹ̀lé àwọn married man káàkiri nísìnyí. Ohun tí ó yà mí lẹ́nu ní àkókò tí a wà náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run mọ́
pàápàá jùlọ àwọn obìnrin àkókò yìí. Ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 22 ó ní ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí Olúwa. Níwọ̀n ìgbà tí obìnrin bá ti ń tẹríba fún ọkùnrin kò ní míìsì kò ní àǹfààní kankan láti sọ wípé ohun tó wù kí ọkọ yẹ kó ṣe fóun láti kọ̀ ọ́ sílẹ̀ tàbí láti fi sílẹ̀. Nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 24 ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nítorí náà ọkùnrin yóò fi bàbá rẹ̀ sílẹ̀ yóò sì darapọ̀ mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò di ẹyọ kan. Níwọ̀n ìgbà tí àwọn méjèèjì ti di ẹyọ kan kò sí àǹfààní kankan fún obìnrin yẹn, kò sí tí obìnrin yẹn lè sọ, kò sí challenges tí obìnrin yẹn lè bá pàdé nínú ìrìn àjò ìgbéyàwó ìrìn pàdé òun pẹ̀lú ọkọ rẹ̀ tí wọ́n dẹ̀ ti wà papọ̀ tí wọ́n ti pinnu láti fẹ́ ara wọn. Ọmọ òwò o ọmọ òwò o kò sí tó ní kí obìnrin kó máa yan àlè pẹ̀lú ọkùnrin. Obìnrin tó bá yan àlè pẹ̀lú ọkùnrin a lè pè bóyá òye ọ̀rọ̀ Ọlọ́run kò yé. Nítorí pé nígbà tí obìnrin bá ń yan àlè pẹ̀lú ọkùnrin ìsídà kó para rẹ̀ tàbí kó pa ọkọ rẹ̀ yẹ. Bí ò bá tiẹ̀ wá ṣekú pa ẹnìkan nínú àwọn méjèèjì yóò padà sórí àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ rẹ̀ máa jẹ́ ẹni tó máa jìyà. Pé ohun tó tí obìnrin yẹn ṣe àwọn ọmọ rẹ̀ máa kẹsàn rẹ̀. Ìsídà kóbìnrin yẹn ó kẹsàn rẹ̀ tàbí kẹ́kọ̀ọ́ rẹ̀ ó kẹsàn rẹ̀ tàbí káwọn ọmọ rẹ̀ ó kẹsàn rẹ̀ nítorí pé kò sí àṣegbé àṣepamọ́ ló wà. If anything is wrong, we can discuss it, baby, but she said